Aláròyé máa wí o. Nàìjíríà yóò dára tí àwa tí a ti dé mọ́kàrí bá ń ṣàmúlò ẹ̀kọ́ tí a kọ́ níbẹ̀. Alhaja Agboola ló sọ bẹ́ẹ̀. Oníṣòwò pàtàkì kan ìpínlẹ̀ Ọ̀ṣun, Alhaja Simbiat Bọ́láńlé Agboola, ti sọ pé àìṣàmúlò ohun tí ọ̀pọ̀ àwọn mùsùlùmí tí wọ́n délùú mọ́kàrí fojú gan ní níbẹ̀ ló jẹ́ kó dàbí ẹni pé kò sí ìdàgbàsókè lórílẹ̀‐èdè Nàìjíríà. Obìnrin yìí ṣàlàyé pé tó bá jẹ́ pé gbogbo ìrírí àwọn arìnrìn-àjò lọ sílẹ̀ mímọ́ ọ̀hún ni wọ́n ń ṣàmúlò ní, ìyàtọ̀ tó múnádóko yóò ti bá orílẹ̀‐èdè wa. Níbi ayẹyẹ Mọ́kà alálọ́bọ̀ tí wọ́n ṣe fún obìnrin náà pẹ̀lú ayẹyẹ ọjọ́òbí ọdún 75 tí ọkọ rẹ̀ Alhaji Rasaq Ayinde Agboola dé orílẹ̀ ayé, èyí tó wáyé lọ́jọ́ 5 oṣù kejì ọdún yìí nílùú Òṣogbo, ló ti ṣàlàyé pé ohun gbogbo ló ní ètò ní Mọ́kà. Ó ní kò sí pé ẹnìkan yóò fi agídí mú ẹnìkan láti ṣe nǹkan tó tọ́ kí wọ́n tó ṣe é. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń bọ̀wọ̀ fún àṣẹ tí àwọn adarí wọn bá pa fún wọn. Alhaja Agboola, ẹni tóun náà pé ọdún 75, wàá ké sí gbogbo àwọn ọmọ Nàìjíríà láti má ṣe dẹ́kun gbígba àdúrà fún àwọn adarí, nítorí nípasẹ̀ ṣíṣe bẹ́ẹ̀ ni gbogbo nǹkan fi lè bọ̀ sípò. Nínú wáàsí rẹ̀, ìmáàmù àgbà mọ́sálásí Ayọ̀ọ́lá nílùú Òṣogbo, Imam Salaudeen sọ pé ọ̀kan pàtàkì lára àwọn òpó 5 ẹ̀sìn Islam ní lílọ sí Mọ́kà, èyí tó sì yẹ kí gbogbo mùsùlùmí tó bá lágbára gbìyànjú láti débẹ̀. Ó gbóṣùbà fún àwọn ọmọ Alhaja Bọ́láńlé Agboola fún ìgbékalẹ̀ ayẹyẹ yìí. Ó ní ohun tí inú Ọlọ́run dùn sí ni kí àwọn ọmọ máa tọ́jú àwọn òbí wọn. Bákan náà ni Imam Salau rọ Alhaja tuntun náà láti máa kọ́ àwọn ìyàwó ilé bí èèyàn ṣe máa ń ṣe sùúrù, ìpamọ́ra àti àforítì nílé ọkọ. Ọ̀kan lára àwọn ọmọ màmá náà, Ọláwálé Collins, sọ fún Aláròyé pé àpẹẹrẹ ìyá gidi tó fẹ́ràn ọmọ rẹ̀ ni ìyá òun. Ó ní gbogbo àwọn mọ nǹkan tí ojú ìyá náà rí kí àwọn tó jẹ́nìyàn nílé ayé. Lára àwọn tí wọ́n wà níbi ayẹyẹ ọ̀hún ni Madam No Network àtàwọn òṣèré tíátà míì. Florence Babasola ló ṣàkójọpọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Ismail Adéẹ̀yọ̀ ló kà á sétígbọ̀ọ́ yín.